nínú ayé pé mi náà ò jẹ́yàn ìwọ Ọlọ́run bó bá tún sóore fún mi tán ìwọ Ọlọ́run náà ni ó jẹ́ fi mọ̀ má jẹ́ fi sọ̀tá rẹ Ọlọ́run kéèyàn dà níyàn pé tó dé bá fẹ́ ń bẹ lọ́run ẹ bẹ̀ délẹ̀délẹ̀ bó bá sọ̀tá Ọlọ́run yọmọ ìwọ náà ni kò sí nǹkan kan fọlọ́run fúnra rẹ ogun dára tó ní àmọ́ sí torí ara wa ni àmọ́ tó bá wẹ̀ lálẹ́ sùn tílẹ̀ bá ti mọ́ láàárọ̀ mo fi Ọlọ́run alààyè bẹ̀ ọ́ tá a pé inú ilé lọ́wọ́ ti fẹ́ wẹ̀ tó bá ti ń wẹ̀ lọ́wọ́ ó ṣe tí ọba lówó lọ́tẹ́yà yíyẹ pé tiẹ̀ wá ó burú jáì ó ṣe 50 naira bíi mẹ́rin mú dání kó fi wẹ̀wẹ̀ tán kì í ṣe pé kó da omi ọṣẹ tó fi wẹ̀ sí o nígbà tó lọ fún báyà lówó tó omi ọṣẹ ọmọ ọrùn bẹ́ẹ̀ kó da o kì í ṣe pé wọ́n fẹ́ lo àsìkò ẹnìkan rárá o mú owó ìdání kó o ti fi pamọ́ bílẹ̀ bá ti mọ́ láàárọ̀ la dàníyàn sí ìwọ Ọlọ́run kó wá padà sínú ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run sọ nínú Sọ̀búrà tu Dáúdà tíra kan bẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Dáúdà àwọn kìrìsìtẹ́nì pè ní wọ́n pè ní David Dáúdà ni àwọn Muslim ń pè ànábì Dáúd wọ́n pè ní David ó wà ní Bíbélì náà orin Dáfídì ó wà ń bẹ tíra kan bẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún àwọn bàbá wa máa ń lò nínú àwẹ̀ tó máa ń ṣe Ramadan lọ́wọ́ ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti sọ fún gbogbo àwa èèyàn pé ìtìlíbù rí dọ́ìyà padà bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ Ọlọ́run bá tó dáyé tó dọ́run àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ó ní ìtìlíbù rí dọ́ìyà Ọlọ́run ní wá ìyọ́nú mi ẹ̀yin ènìyàn wọ́n yẹ wà nù sọ̀rọ̀ ni wọ́n yẹ sáfẹ́ àánú Ọlọ́run bẹ́yìn ó rí ṣe láyé àánú Ọlọ́run ni kì í ṣe iṣẹ́ léèyàn fi lówó iṣẹ́ kọ́ lọ́la ẹ wá àánú mi kàn tẹ́ bá fẹ́ rí àánú mi bẹ́ẹ̀ni dọ́ọ̀mọ́ zakin pẹ̀lú kẹ́ ẹ wá ìyọ́nú mi lára àwọn atẹ́wọ́gbọrẹ àwọn tí ń fi gbá bọ́ọ̀hà àwọn tí ò ní àwọn aláìní bẹ́ẹ̀ni dọ́ọ̀mọ́ zakin pẹ̀lú kọ́ wá ìyọ́nú mi pẹ̀lú àwọn atẹ́wọ́gbọrẹ fáìnàwó kó orí ẹni tó bá ti sọ pé torí Ọlọ́run ẹ̀bùn mi tàbí àwọn oníbàárà tó jókòó tó fọ́ lójú tẹ́sẹ̀ ń dùn tí ọrọ̀ tàbí nǹkan kan ṣe é kó rí àwọn èèyàn fáwọn tàbí yà ní fáìnàwó kó rí àwọn eléyìí ní àwọn tí ń tọrọ báárà ẹ̀rí kò rọrùn fún Yorùbá láti máa tọrọ báárà káàkiri tí bá sàwọn ẹ̀yà wa míì níran míì nílẹ̀ Nàìjíríà wa yìí ṣùgbọ́n Yorùbá míì náà ń ṣe tó bá ti wá mú Yorùbá tàbí ẹlẹ́yà míì tó fi nítorí Ọlọ́run ẹ̀bùn mi Ọlọ́run ní sọ àwọn tí mo ṣe báwọn mọ̀gbọ́n ju ọlọ́ o tí mo ní kí wọ ọmọ tọrọ báárà sọ̀rọ̀ àwọn tí ń tọrọ báárà ni rahmatin àánú èmi Ọlọ́run ìkẹ́ mi láti fọ́nfíkù ń sọ̀rọ̀ fẹ̀tà àìní kì í yà wọ́n láàrin kadiju káyà tó bá ti lè mu ní báárà àwọn atẹ́wọ́ gbọ́dọ̀ lówó Ọlọ́run ní ń sàálà ní ntọ́ bá béèrè lọ́wọ́ mi lójú ẹsẹ̀ tó o ti dà níyèsí Ọlọ́run ní láòtì mo búra pẹ̀lú orúkọ mi tẹ́lẹ̀ kò lè bá mi jẹ́ ní òfin jọ Ọlọ́run máa fún ẹ ní nǹkan yẹn nǹkan tó ti rò bó ti tẹ́nu ayé rẹ Ọlọ́run ní máa pèsè ẹ̀ fún ọ ńlá mú kẹ́sì àlè ní tọ́ba ti ẹ̀rántí bí mi léèrè kankan tọ́ọ̀kan ṣe sàárà fún mi Ọlọ́run lọ́ra àwọn tí ò níhun tó torí Ọlọ́run bùn mi tọ́ọ̀bà rántí bèrè mi tí sọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ dé ò tiẹ̀ mọ́ tó fẹ́ bèrè lọ́dọ̀ Ọlọ́run pé kọ́ Ọlọ́run ṣàánú rẹ ní bọ́kọ̀ tiẹ̀ lè sọ kankan Ọlọ́run lámú yà ṣáà mi ìgbàgbé ẹ̀ mú mọ́ tọ́ka lọ́rọ̀ ẹ̀ Ọlọ́run ní máa ṣe fún ẹ tọ́ba ti wá wẹ ìwẹ̀ ìtàn ìwọ lọ sí sàárà fún oníbàárà ìwọ sì rí pé pẹ̀lú ògùn Ọlọ́run ọ̀sẹ̀ tí mò ń sọ yìí ọ̀sẹ̀ ìbílẹ̀ ló lo mọ́ ní ọ̀sẹ̀ òyìnbó ni ayé ìlú sì dá nǹkan ó sì yí padà ẹ̀yìn gbáhùn ni ọ lè wá lọ àwúre tó bá wù ọ́ àwúre tó wá lè lò oríṣìí méjì ni àwúre kan ń bẹ tó jẹ́ onílílá tá a máa fi sínú oyin ọ̀kan ń bẹ tó jẹ́ pé inú ọṣẹ ni ọ wà ọṣẹ ta lákọ̀ọ́kọ́ náà bóun náà ṣe rí iná lè lè rí ṣùgbọ́n ewé lásán ni àwúre tó lè lò ewé ajé sẹ́fúnsẹ́fún ewé tìpọ́nlá ewé ìṣáájú ewé àánú àwọn ewé tí mo kà wọ̀nyí òun lọ́ọ̀lọ̀ tí yóò kúnná omi àgbọn lọ́wọ́ àfipò èèyàn máa fi wẹ̀ lọ síbi ilé ìtajà rẹ̀ ẹsẹ̀ yìí ń lé ní. ẹlẹ́ẹ̀kejì tí bàbá tó bí mi tó máa ń ṣe mo fi Ọlọ́run tó dá mi tó dá gbogbo ayé àtijọ́ yìí tẹ́ ń wò mo fi búra ewé ọyọ́ tá à ń jẹ lọ́bẹ̀ ọyọ́ gidi ọyọ́ agbádú ilé èèyàn ọlọ́ọ̀ tí ó kùnà àbí kéèyàn ogun lódó ẹ̀ hàn iyọ̀ tá a fi ń jẹ bẹ̀rẹ̀ ẹ̀ wà bù sí iṣẹ́ méjì ní í ṣiṣẹ́ ìyọnu gidi ní sì ṣiṣẹ́ ìtajà tó o bá yẹ wẹ̀ lọ bí tó kódà kan wẹ̀ lọ bí kó jẹ́ pé o ò ní iṣẹ́ lọ́wọ́ wá wẹ̀ èyàn ò rẹ̀ ní sàánú ẹ̀ pé wá ìwọ náà wá máa ṣe yìí ayé yìí ó sì da yóò dùn gbọ́ngbọ́n kàn sí ara àwọn díẹ̀ nínú tá a lè mẹ́nubà nínú àwọn ọgbọ́n bàbá wa tó lù wá ṣe fún wọn nígbà wáṣẹ̀ tí wọ́n fi lùgbésí ayé wọn tí gbọ́ngbọ́n sì kàn sí ẹ̀yin èèyàn wa tẹ́ ń bá mi bọ̀ orúkọ tèmi ọmọ yín tí mo bá yín sọ̀rọ̀ ni Alhaji Dr. Sulyman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́ ó kí yín o ẹ kú bá mi pa lọ látàtàárọ̀ mo ní ẹ bá fẹ́ rí mi wà nílàkà òkété ní baálẹ̀ ìjẹ́rù nílé alága
ní ìlú Ògbómọ̀ṣọ́. Mo tún wà ní gèrè alimi nílọrin, mo wà ní gèrè alimi ní àdójúkọ Methodist Church tẹ́wá débẹ̀ lẹ́yìn lọ́sọ́dọ̀ Alhaji Sulyman Ẹgbẹ̀jì nílé ọ́fíìsì àbáyé ni wọ́n fi bẹ̀ hàn yín. Mo sì wà ní Abraham Adesina shopping complex number 58 ní Onípàánù ní ìgboro Èkó. Fẹ́ àǹfààní ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ orí ẹ̀rọ ọ̀bá mi sọ̀rọ̀ mi, nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 080 335 80664 080 335 80664. Zen number mi ni 080 20 40 59 54. Lẹ́ẹ̀kan sí 080 20 40 59 54. Ẹ̀yin èèyàn wa ẹ lè máa bá wa ká lọ lórí Instagram wa, ẹ máa follow wa ní ìgbà wáṣẹ̀ àbí ní orí Facebook ẹ̀rọ wòmí kí n wọ̀ ní Facebook wa ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti login ẹ rí wa mẹ́. Gbogbo tá a sọ yìí àti tí ààyè tó gbà wá lórí afẹ́fẹ́ láti sọ lẹ́ẹ̀fẹ́ jẹ́ mọ̀kúnnù wájú bẹ́ẹ̀ lọ ẹ bá wa pàdé ńbẹ̀. Ó dìgbà kan náà masalam wa ilà lẹ́kọ̀ọ́ ilé kọ́ àná bẹ̀rẹ̀ ayé rè. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀, ìwọ táyé ń pọ́n lójú májẹ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Ẹgbẹ̀jì Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ̀lẹ̀. Alhaji Sulyman Ẹgbẹ̀jì gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulyman Ẹgbẹ̀jì gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Ẹgbẹ̀jì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033 580664 Alhaji Sulyman Ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.